tó ẹ káàbọ̀ akínyí onílé lóko lọ́nà lẹ́yìn òdì pé ọ̀dẹ òdùbí àjíǹde àtayọ̀ yóò máa jẹ́ fún wa o. Ẹ jẹ́ kí n gbé yín débẹ̀ kẹ́ ẹ gbọ́ bó ṣe ń lọ. Bẹ́ẹ̀ ni o, orílẹ̀-èdè sẹ́nítọ̀ United States Senator ìyẹn Ted Cruz ó ti bu ẹnu àtẹ́ àti ọ̀rọ̀ kùbákùgbé ó ti sọ sí ìjọba Nàìjíríà. Ó ní ẹ̀dẹ̀ lájúlẹ̀ kí wọ́n máa pa àwọn Kìrìsìtẹ́nì, ẹ ò sì rí ìyẹn sọ, àfi kí ẹ máa wá àtàmọ́ máa tamọ̀ kiri ni. Ẹ jẹ́ kí n gbé yín débẹ̀. Ted Cruz has condemned the Nigerian government is aware of policy fueling alleged Christian persecution in Nigeria but chose media manipulation over accountability. Ó wá tẹ̀síwájú. Cruz wá ṣèkìlọ̀kìlọ̀ lórí PR ìyẹn propaganda campaign tí àwọn Nàìjíríà ń gbé lọ́wọ́lọ́wọ́ ìyẹn ìjọba Nàìjíríà. Ó ní ẹ kojú tó ohun tó jẹ́ kẹ́ ẹ bójú tó. Ó ní ẹ fẹ̀tẹ̀ sílẹ̀ ẹ kàn ń pa làpálàpá ni. Ó wá tẹ̀síwájú. Ted Cruz sọ̀rọ̀. Ó ní ẹ wo bí wọ́n ṣe ń pa àwọn Kìrìsìtẹ́nì pẹ̀lú òfin ṣàríà lọ òṣì yìí tẹ́ ẹ mú sínú òfin. Síbẹ̀ ẹ dẹ̀ mọ̀ pé òfin ń pa àwọn èèyàn lára débi pé ó ń gbẹ ẹ̀mí àwọn èèyàn. Kọ̀rọ̀kẹ́ ẹ sọ ẹ lọ́rọ̀ sọ sí ibẹ̀ yẹn. Nǹkan míì lẹ̀ ń rán, nǹkan míì lẹ́kàn ń wéjì media campaign ẹ fẹ́ fi escape explosion and accountability. Ó ní I intend to prevent them from doing so. Ó ní tó bá wà ní káwọ́ òun lè ní kó má ṣe é. Ó ní this is coming after the Minister of Foreign Affairs ìyẹn Yusuf Tọ́gà. Ẹ bá gbàgbé Yusuf Tọ́gà tí bàbá Tinubu rán lọ fún títí kéré máa dùn wọ́n fẹ́ lọ release ẹ̀ fẹ́ election tó ń bọ̀ 2027. Ṣe rí pé Ted Cruz ò parọ́. Ó ní ohun tí ò jẹ́ kẹ́ ẹ fọwọ́ lé lẹ̀ ń fọwọ́ lé. Yusuf Tọ́gà òun náà wá sọ̀rọ̀ lórí ìpànìyàn tí ó lọ lọ́wọ́ Nàìjíríà. Ó ní ẹ wò ẹ má gbà bẹ́ẹ̀ jàre kò ṣe bó ṣe rí nìyẹn o. Bẹ́ẹ̀ ni ààrẹ orílẹ̀-èdè Trump ó ní bóyá ó kàn parọ́ àbí ká sọ pé ó kàn sọ yẹn fún yín ni ó ní kò ń ṣe bẹ́ẹ̀. Ẹ wá gbọ́ o bẹ́ẹ̀ àwọn orílẹ̀-èdè US wọ́n ní àwọn ṣetán. The US leader also said he had asked the Department of Defense to prepare for possibility action in Nigeria if the government failed to do the needful. Ṣé ẹ ti di bẹ́ẹ̀? Ṣùgbọ́n sì ohun tó kàn wọ́n kọ́ nìyẹn o, ẹni kí ló kàn wọ́n? Propaganda ni títí wọn. Ẹ jẹ́ ká tẹ̀jíṣẹ́ àwọn èèyàn mi. Bẹ́ẹ̀ lélẹ̀ ni my worry all along has been that if after all this noise nothing is done about genocide against Christians in Nigeria. Ó rí pẹ̀lú gbogbo ariwo tá a pa yìí tí wọn ò bá wá ṣe kankan lórí bó ṣe pa àwọn Kìrìsìtẹ́nì ní Nàìjíríà. Ó ní òkú á sùn. Ó máa sùn ju ti tẹ́lẹ̀ lọ nítorí pé ẹranko nínú ènìyàn là ń bá ta lúdò. Ó ní tẹ́ ẹ bá dẹ́kọ̀ láti ṣe ohun tó tọ́ ní kíákíá ó wá ló ṣeé ṣe kó jẹ́ wípé ohun tẹ́ ẹ lérò lè máa bá tó bá padà di wípé gbogbo ọ̀rọ̀ ẹ ò rí nǹkan kan ṣe sí. Ó ní blood is wasted daily in Nigeria and yet you see nothing to do about it. Bẹ́ẹ̀ lélẹ́yìí ẹ jẹ́ ń gbọ́ eléyìí ni exactly. Ó ní ìjọba Nàìjíríà ní ìṣòro Nàìjíríà. Bẹ́ẹ̀ nìkan ni Nàìjíríà nílò ìrànlọ́wọ́ gidigidi ni o. Wọ́n nílò ìrànlọ́wọ́ precious rèé o. Ó ní Christians said we were being fined at genocide magnitude. Northern Muslims keep mute. Wọ́n ò sọ̀rọ̀ àwọn Mùsùlùmí wọ́n ò dúpín. Ṣùgbọ́n nígbà tí Trump wá jáde tó sọ pé wọ́n pa àwọn Kìrìsìtẹ́nì náà sáré sọ pé bẹ́ẹ̀ ni o wọ́n ń pa wá. Àwọn Mùsùlùmí wá jáde wọ́n sọ̀rọ̀ wọ́n ní rọ́ o. Wọ́n ní wọn ò pa wọ́n. Wọ́n tún wá tẹ̀síwájú Mùsùlùmí tí ò sọ̀rọ̀ nígbà tó ń pa Kìrìsìtẹ́nì náà lọ wá sọ̀rọ̀ tọ́dí ẹ. Àwọn Northern Muslim wọ́n ní àwọn ò kì í ṣe agbésùmọ̀mí ìpè agbésùmọ̀mí ló ń pa wọ́n. Northern Muslim said no, they are spying by Islamic agbésùmọ̀mí. Ṣé ti gbọ́? Muslims are also been spying now, so it's not genocidal
is not genocidal. Trump said no problem, I'm coming for you. Ṣẹgbọ́ ńgbà tó fẹ́ defend ara wọn àwọn mùsùlùmí gbọ́n Trump jáde ìgbà tó ń pa àwọn kìrìsìtẹ́nì wọn ò sọ̀rọ̀ gbogbo àwọn àgbààgbà mùsùlùmí gbogbo àwọn kabas kò sí tó sọ̀rọ̀ àwọn ìjọba Nàìjíríà wọn ò sọ̀rọ̀ ṣùgbọ́n nígbà tí Trump wá dé tó wá sọ pé ẹ̀ ń pa àwọn kìrìsìtẹ́nì kí á lọ ní irọ́ o kìí ṣe àwọn mùsùlùmí ló ń pa àwọn kìrìsìtẹ́nì o àwọn agbésùmọ̀mí ni mùsùlùmí ni ẹjọ́ kí ni ìyàtọ̀ now ó wá ní kò sí wàhálà o òun bọ̀ òun máa gbé ìgbésẹ̀ kíá oníkálukú ti forí gbára wọn bẹ́ẹ̀ ṣùgbọ́n nígbà tí Trump sọ pé òun bọ̀ ìdùnnú ló jẹ́ fáwọn kìrìsìtẹ́nì ṣùgbọ́n àwọn mùsùlùmí nírọ́ o ẹ má wá bí o kẹ má wá pa àwọn ṣètìlì bẹ́ẹ̀ yẹn ó ti fi hàn wípé àwọn mùsùlùmí yìí ní ìṣòro orílẹ̀-èdè ẹjá gbọ́ àtẹ̀jíṣẹ́ eléyìí Emmanuel ó ní please Cruz please test Cruz please also mention the suffering Nigeria are facing o ìyà yàtọ̀ sí pé wọ́n pa àwọn Nàìjíríà wọ́n tún fara kó ìyà gidigidi bí ìlú ṣe le kókókókó ṣé bí màdàrú ìdìbò ni àbí bí màdàrú ilé ẹjọ́ tàbí ìjà ẹ̀yà tàbí ìjà ẹ̀sìn national political captured by APC gbogbo ìwà yìí ni wọ́n dárúkọ lọ ó ní corruption ó ti legalize lórílẹ̀‐èdè Nàìjíríà ẹjọ́ àtẹ̀jíṣẹ́ ẹ̀sẹ̀rẹ̀ o Nigeria media ó ní ṣe ló dàbí pé ibùjókòó àwọn agbésùmọ̀mí media ni Nigeria media is the worst media on earth ó ní Fúlàní agbésùmọ̀mí ó ní ìjọba Nàìjíríà dẹ̀ lájúlẹ̀ kí àwọn agbésùmọ̀mí máa ṣe bó ṣe wù wọ́n gbogbo àwọn Fúlàní agbésùmọ̀mí Miyetti-Allah ó ní gbogbo wọn àti agbésùmọ̀mí àti bókobòko wọn ò rí nǹkan kan ṣe sí this is exactly my point ó ní wọ́n fi media propaganda wọ́n fi cover bí wọ́n ṣe ń pa àwọn èèyàn wọn ò fẹ́ kí ìjọba orílẹ̀-èdè US kó sọ̀rọ̀ sí ibi bẹ́ẹ̀ ẹ wo eléyìí tí wàá sọ̀rọ̀ ó ní they also plant their insurgents in all parts of country to make it look as if every tribe is joining them in the massacre before 2009 ó ní ẹ wo bó ṣe lọ gbọ́ àyíníke láti lè jẹ́ kí àwọn èèyàn rò bóyá gbogbo orílẹ̀-èdè ló gbógun ti mùsùlùmí ni ara tó tún fẹ́ ṣe lọ́tẹ̀ yìí náà rèé sódà àwọn orílẹ̀-èdè á lè má dé mùsùlùmí nìkan lè ń rí sọ ẹ fẹ́ gbógun ti wọ́n ẹbẹ́ náà lọ sọ pé there is no such killing in South East àbí nígbà náà bẹ́ẹ̀ yá ka àtẹ̀jíṣẹ́ eléyìí ní General Burata once said that Boko Boko has been technically defeated they play wọn ò tí ì rí wọn defeat dì sí ẹ wo ẹ bá wa like ẹ share ẹ subscribe ẹ tẹ̀ sójú ẹ la fi ń kí pé ó dàbọ̀.